èké ní pẹ̀rú èpè ní òkòlè dídàdídà ní òkòrẹ́ o. akọni ò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn Ìgbòho kò wù mí kí wọ́n play voice tó wà láàrin wa mọ́. alájọbí ni ó pẹ̀lú tó bá dà mí ọ̀rẹ́ má dà mí o ọ̀rẹ́ má dà mí o ẹni bá dalẹ̀ á bá dẹ̀ lọ ọ̀rẹ́ má dà mí. mo máa ń sọ pé oògùn wà ní lóògùn èmi ń sọ oògùn jíjí ní ṣe mùsùlùmí ṣùgbọ́n tẹ bá ń jà ọ̀tẹ̀ mi ní pé kí n bẹ nìké ní mo máa ń bẹ̀ ẹni pé mo bu wọ́n jáde sílẹ̀ máa kọ̀ǹtò ẹ̀ tí máa halẹ̀ mọ́tò máa tẹ́tẹ̀ máa ní káwọn fọ́ọ̀sì mo wá kiri sí i so kò ní ìtumọ̀ náà mi ò lè rí elépè gbogbo ìpè tó tẹ̀ kí èmi ló ṣépè fún tó ti yẹ kò ní ìtumọ̀ mi ìṣògùn fún sàyéjì rí mo lè gbogbo ẹnu sọ wọ́n náà mọ̀ kọ́ bẹ́ẹ̀ fọ́ pẹ̀lẹ́. no ẹ̀yin aláyé ẹ jẹ́ ká. mo lè sàṣì kí n sọ pé mo fún lóògùn mo ní mo sàṣì. ẹni sùúrù ẹni aláyé. kí n sọ pé mo gbòògùn fún. ẹ gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ jẹ́ n tún play fún yín o ẹ jẹ́ n tún play fún yín ẹni pé kódà ẹ lè follow ẹni ẹni sùúrù ẹ jẹ́ kí n tún play ẹ ó dàn kí n tún play ẹ ó dàn. wọ́n lè sáré mo ti fún ọ̀rẹ́ lóògùn tí mo sògùn fún mo ti fún ìyàwó ẹ̀ náà. ẹ fún èmi ní oògùn o ẹ fún èmi lóògùn. mo sògùn fún ebúra pẹ̀lú kúrò àti mi sògùn fún ìyàwó ẹ̀. ẹ wo mo fi gbogbo ohun tí mò ń wá láyé mi ẹ fún èmi lóògùn ìyàwó mi lẹ sọ pé ẹ lè fún ẹni sùúrù ìyàwó mi lẹ sọ wípé ẹ lè fún lágbo torí pé ó ń wojú Ọlọ́run ẹni sùúrù ẹdẹ gbé àgbo ẹni sùúrù ẹdẹ gbé àgbo fún ajakudi wà lórí programu mi ẹ bèrè tí n bá parọ́ mọ́ ẹni sùúrù tí n bá parọ́ tájọ má jèrè oògùn àgbo tẹ gbé fàjàkudi ojú ẹsẹ̀ tá jáde ẹ bèrè lọ́dọ̀ tún ládàánù èmi ò lo àdẹ ló. ṣùgbọ́n èmi ò sọ pé kò ẹgbọ́n o èmi ò ní. oní ọ̀dọ̀ ẹnìkan náà tó ń lọ sí tẹ́tí ń bọ̀ tẹ́tí lọ sí nǹkan tẹ́tí ń bọ̀ ọ̀dẹ̀ ní èmi náà mọ̀ nǹkan máa ń ṣe. a dà fún yín ṣáàdì ẹni. Ìgbòho akọni ò kì í sọ̀rọ̀ tán ẹ ti máa ń sọ̀rọ̀ jù ẹ máa minimize ọ̀rọ̀ yín ẹni tó bá jẹ́ alágbára kò ń sọ̀rọ̀ jù. kìràkìtà ò dọ́là ká sì ṣe bí ẹrú.